ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi ń wòwò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ní gbogbo ìgbà ò ní di lágbára Elédùà bẹ́ẹ̀ ni owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo Culture by Ade and Ade ní gbogbo ìgbà ní agbára Elédùà kò ní wọ́n yín. Ohun tí a mú wá sí ojú ìwòran wa lọ́sàn-án yìí òun náà ni ìkíni ní ilẹ̀ Yorùbá ìkíni ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tó sẹ́lẹ̀ńtọ̀ ǹjẹ́ mọ̀ wípé tí ọmọ Yorùbá bá jí láàárọ̀ ọmọkùnrin àti ọmọbìnrin wọ́n máa wá kí òbí wọn kì í ṣe pé wọ́n máa nàró kí òbí wọn bí àwọn ọmọ ayé ìsìn bó ṣe sọlé ayé dà wọ́n ní ayé ti di ayé òyìnbó wọ́n wá ń fi ojú egbò wọ́n fi ń dá oúnjẹ kọjá. Yorùbá máa kíyàn púpọ̀ tí ọmọ bá ti jí lówùúrọ̀ wọ́n á wá kúnlẹ̀ wọ́n á dọ̀bálẹ̀ fún àwọn òbí wọ́n á kí wọn àwọn òbí náà sọ oríkì sí wọn. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ wọn yìí ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn ọmọ yìí bí wọ́n ṣe máa kí wa. Ọkọ mi Àjọkẹ́ ọkọ mi Àkànjí ẹ káre orí yín ọkànkè ọmọ wa ọmọ ẹkùn ọmọ dógbò ọmọ jágbá ẹ sí ọkọ mi ẹ dàgbà òní ó sì san yín o ẹ rà àánú gbà o lágbára Ọlọ́run ẹ̀yin ọmọ yẹn orí yín ó kànkè o ẹ̀yin náà dàgbà o bàbá yín náà fẹ́ bàbá yín náà ń kí yín o súnmọ́ bàbá yín o ẹ̀rọ ọmọkùnrin ránṣẹ́ o ẹ̀yin náà máa dàgbà ẹ dògbò agbára Ọlọ́run á máa fi ẹ̀ṣọ́ yín o ẹ̀ní kún rèwerèwe o ẹ ṣeun ẹ kú ojúmọ́ o ṣé dáadáa la jí. Ó yá ẹ̀yin ọmọ méjèèjì ẹ dìde ẹ bọ́ sẹ́kùnlé ẹ lọ máa ṣiṣẹ́ òwúrọ̀ yín ẹ káre òní ọ̀sán yín ẹ káre èmi náà ń bọ̀ mò ń bọ̀ wá bá yín ní lẹ́kùnlé ẹ lọ máa ṣiṣẹ́ àárọ̀ yín ẹ máa lọ ṣiṣẹ́ àárọ̀ yín. Ṣé àṣírí àwọn ọmọ méjèèjì bẹ́ẹ̀ yẹn ọkùnrin dọ̀bálẹ̀ gbalaja obìnrin ó fi ẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ àṣà wa nìyẹn àṣà táwa ń gbé wá sí ojú ìwòran nìyẹn. Ayé ìsìn ọmọ yóò bọ bàbá lọ́wọ́ ọmọ yóò bọ ìyá ọmọ lè nà rógó ní good morning how are you ìyẹn nìyẹn ní ayé ìsìn òní bẹ́ẹ̀ láyé ìgbà yẹn o. Ẹ jẹ́ mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo bí tí ẹ bá ti rí fídíò Culture by Ade and Ade ẹ like ẹ comment ẹ share paríparí ẹ follow wa àní mẹ́fọ̀ wá fún yín bí ẹ ti ń gbéṣẹ́ wá sókè iṣẹ́ yá lọ viral ó dàbọ̀.